àsìkò ogun lẹ̀dá ń sóògùn ẹ̀yìn òkú là á jogún àtogún àtòògùn wa máa ń lani lóògùn débi tó lápẹrẹ tá a bá wá torí ogun lọ rè sóògùn àjànàkú a máa yọrí sógun tí ò gbóògùn bọ̀rọ̀bọ̀rọ̀ àjànàkú kí yín ẹkú lé o a ò ní bínú ẹkú olórògbò ká kiná bọlé ẹni dẹ́rù rẹ̀ wò lásà ẹbí ni ó jẹ òríjínà ọmọ àlè ni wọ́n ń pè wọ́n irú wọn ní Fámásúnlé ẹni ibi tí sùsẹ́rò mà Jagunlabi dé o tí bọ̀rọ̀ kan lọ́rọ̀ mọ́lẹ̀ ń wòrán gún ṣẹ́ ògbórí afẹ́fẹ́ pariwo lálá bí eruku ẹ̀bá ọ̀nà tí pagbo yìí ní ká dé o bẹ́mubẹ́mu gbéná kárí tó ń yáta awúwo ọlọ́kàn bí ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ tí kàmọ́láyà bí àpò ẹ̀pà sẹ́bẹ̀mí lábẹ́ nìkan jàfọwọ́rẹ́ gbogbo lé nímú kiri kúùrú pa kúùrú odi tí ń bínú rojọ́ ajóniláwọ̀ bí ìyèrèpè èmi lágbókè lókè ká kí ẹ̀jà iná gorí ilé fẹjú tótó ògiri àlàpàkọlù wọn kan jámọ́láyà àgbèjì fọ́mọ́lágídí lórí káàká bàtà tí hámọ́ lẹ́nu Ṣàngó tí ò gbọdọ̀ tẹríba fọ́ya ọmọ òṣòro fọ́kòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjẹ̀nú akéwì táyé ń wárí fún lọ́wọ́ gbẹ̀rìngbẹ̀rìn lọ́wọ́ onírin bínú fìlò nírin pa ẹ̀sẹ̀ lásán tí ò ṣeé kojú àdá agbó olóko tí sojú alábòsí ṣàkàṣàkà àjànàkú ó lé lógún bíi 6,000 oyè ìpè tí mo gbà jákèjádò orígun 4 orílẹ̀-èdè yìí títí dófidókè òkun gbogbo ibi ọmọ aládé ń gbé ni wọ́n ti ń pe ni mo kí gbogbo ẹni tó pè àtẹ̀yìn tó mẹ́sẹ̀jì èmi àjànàkú ẹ jọ mi lójú ìràwọ̀ yín ò sì ní wọlẹ̀ bí òkú ọgbẹ́ ọkàn ní í jẹ́ fún mi tí mo bá rántí pọ́ kan lára àwọn ọmọ Yorùbá ni mo jẹ́ èéṣe dáàbí fẹ́ràn ara wa tó ṣe wípé páńpẹ́ ikú la fi ń dọdẹ ara wa nígboro bóun bá o pa bóun bá o bù lẹ́sẹ̀ kò lè gbé wa débi à ń lọ ẹ lọ rè sí mẹ̀dọ̀ àìrìnpọ̀ ejò ṣé fóun nìyà tí ń jolú fà ní gbó kọ́ká bá yanu dẹ́dẹ́ tójò là ń wọ́ ruru tí mọ́nàmọ́ná ń kọ bí àrá ta ló lè jẹun yóò kó wá sínú tandi ta ló lè rọ́gọ̀rọ̀ ejò ní pópó kírú wọn má fẹ̀yìn bẹ́ dànù. mi bá ara wọn tí ń gbórí fóònù ṣáàgùn sẹ́mi àjànàkú kí lóhun tó dé tẹ́ ẹ wá ń fi kú wára yín kiri nígboro èmi ò ní ẹ má sóògùn tọmọ tẹ́ ẹ bí sá ti bàlágẹ̀sà kẹ́ ẹ tó gbalákejì lọ ìran ìtàkùn tó ní kéré má gòkè àlọ́ ńlọrọ̀ yìí tó ń tẹrin ní lọ kì í ṣèpè ẹgbọ́n náà irú ẹran wo lajá yín pa fọ́dẹ tí wọ́n ṣẹnu ta ń di sẹ́ran irin bájá yín ta sẹ́kùn ó ti dájú ìsálú ọ̀run lẹ́ran ògún mórílé èmi ní yọ yín lẹ́nu náà ẹgbẹ́ agbógunmi ẹgbẹ́ aláyẹnusọ girigiri kan ò sí ọlọ́run ọba ló náwó èmi àjànàkú fojú rí ẹ dákun ẹgbẹ́ jẹ́ kẹ́ ẹ dẹ́kun wórówótó ọ̀rọ̀ òmùgọ̀ àkọ́kọ́ náà mo fẹ́ kó mọ́ yé wa pọ́kàn pàtàkì ojúlówó olólùfẹ́ aláàjì wẹ́sẹ̀ lèmi àjànàkú jẹ́ n ò sì lórí kan láyà láti rọ́bà fín ọba jayé lọ àkíyèsí lásán ńlá pa àwọn èèyàn wọ̀nyí sí bíná kan bá ń jó nígbó mẹ́bí olóko olóye ó ṣe tísà fún mọ̀jàlá Jerúsálẹ́mù wa nílẹ̀ Yorùbá tá a wà yìí jẹ́ gbogbo olórí sì la pàṣẹ láwọn tó sojú wa àyàfọ́ máa lè nìyàn láàrin Yorùbá ló lè fẹ́ kájọṣepọ̀ tó dán mọ́rán ó wọlẹ̀ bí òkú òtítọ́ kò sógun kò sì sọ́tẹ̀ mọ́ a ò sì lè rìn kórí kan mami ló jẹ́ ń sọ fún wọn níbi aṣọ ti gbé ya bọ́ọ̀ ní rìsà ò ti ṣe fọwọ́ rọ́ sẹ́yìn bẹ́ẹ̀ lọ́ba Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ sì làwọn orí adé gbogbo tó kù òṣìṣẹ́ kàn lábùkù ọ̀ọ́nì rìsà jìgbìnì bí àti àkún ọba Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Àwùjalẹ̀ Ìjẹ̀bú Alákẹ́tì ìlú Ẹ̀gbá Oníwo tìwó ọba Olówù tòwú Olúbàdàn wọn ò jẹ́ gbàgbé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ orí adé ọwọ́ òbòkun Òṣèmàwé lóńdó Atáọjà lóṣogbo Déjì Àkúrẹ́ Tìmì Àgbàlé Ọ̀ràngún ilé Ìlá Ọ̀gẹ̀rẹ̀ ní Ṣakí ọba Èwí Adó Oníkòyí ti Kòyí Ajérò tìlú Èkìtì Ọlọ́fà tìlú Ọ̀fà Àkárìgbò nírẹ́mọ Alápẹ̀rù ti Pẹ́rù Onísàgá ti Sàgá Oníbàrà tìlú Ìbàrà Ògìyàn tìlú Èjìgbò Gbọ̀ngán Olúfẹ́ àròkọ̀dì ìjà Àyágbóre ti Kòròdú Orímọlúsì níjẹ̀bú Igbó Akirè tí ń bẹ níkirè Ọ̀ṣọ́lọ̀ tìlú Ìṣọ́lọ̀ Àpẹ̀tù tí ń bẹ nípẹ̀tùmodù Olú tí ń bẹ ní Mùṣin orúkọ là pọba aládé ẹ forí adé jini ẹ pàṣẹ ìṣọ̀kan mẹbẹ́yìn náà lẹ́lẹ́ ràn wá lọ́wọ́ ẹ dákun ẹjọ́ ọmọ Yorùbá ó gòkè àgùnlà Àjànàkú boko odò ó ti dájú bí ìgbẹ́ nílùú rí
ọ̀pọ̀ sí làwọn ọmọ aládé tí ń bẹ lókè òkun táti wálé dogun dọdẹ fún wọn. ilé bàbá ò lè bani lẹ́rù àsìpa òwe ni lójú ẹni tó fojú winá ogun. sínú ilé tó ti bàjẹ́ tẹ́ ó ti yín wọn lọ́rùn jí wọn gbé. ológun ọdún ń bẹ nínú wọn tá a ní ó wálé tírú wọn kọ̀ jálẹ̀. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ jẹ́ káàrin àwọn ọmọ Yorùbá ogun gẹ́gẹ́. tá a bá fìmọ̀ ṣọ̀kan ló lè mú wa délé ológo. tá a bá lè pàtọ̀pọ̀ ló lè hó yẹ́yẹ́ mi ò ní pọ́nrọ́ léwé. àjànàkú mi bóun tá a bá pa ló yẹ àkìsápò. bóyá ńlẹ̀ mọ̀ pé aṣòro kò lọ́mọ Haúsá pẹ̀lú àwọn Fúlàní jẹ́. ìran ọmọ Haúsá ò sì ráwọn ẹ̀yà míì tó jẹ́ mùsùlùmí bí ọ̀kan ṣoṣo nínú wọn. ẹ jẹ́ ayára wa lọ́pọlọ àti kìrìsìtẹ́nì pẹ̀lú ẹlẹ́sìn kan àbáláyé ẹ jẹ́ afọgbọ́nrangbọ́n o ká wọlé àpérò. ti jí lójú oorun ẹnu yà mí wá. ṣé pé tó bá tásìkò àti sùn dandan ni kí lé mi ó lanu. má fọkọ mi dọ́nà ẹ̀kan là á kọ́. ẹ̀yin gómìnà yìí jọ mí lójú débi tí mo mú jó o mo jó jàgí ní yòdò. ṣé pátí mímu lásán làwọn elérò kúkúrú yìí mọ̀ wá mọ́. káàmọ́ tí mo ti gbàgbé sùn lọ sílé ọtí wọn níṣẹ́ wa ni. wọ́n lọ́mọ Yorùbá ní ká sọ̀tẹ̀ ń rìn kí sí. ojú ti wá là wá yìí o. ọjọ́ mo ráfi lọ́lẹ̀ Àmọ̀tẹ́kùn inú akéwì dòdòdò. kò sì pẹ́ ni mo tún gbọ́ páwọn agbẹ̀yìn bẹ́bọ́jẹ́ kan láwọn ò fẹ́. tí Buhari bá ń sarán tó sì yẹ ara àwọn ẹranko kan nínú wa tí ó ya fibi sólóore. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Àmọ̀tẹ́kùn ti dé o ó ti dé ó balẹ̀ ó dì kàyà. ọmọ Haúsá dá tí wọ́n kalẹ̀ wọ́n fún lóko ọ̀sẹ̀ bẹ́ẹ̀ nìkan ò bínú. Ìsákàbà bíi spark kí ni wọ́n ń pè orúkọ kórúkọ kan sá ni wọ́n fún. ẹ lè fapá jánú ẹ wùwà tó wù yín ẹ sá ti má fojú dà Àmọ̀tẹ́kùn. kí la ti gbọ́ o kọ́mọ aládé ó ṣe pinnu káwọn Fúlàní làwọn ò fẹ́. àwọn ọlọ́tẹ̀ nínú àwọn adarí wa sì dákẹ́ bí olúdù wọn fọwọ́ lẹ́rán. ọmọ Haúsá wa da láṣẹ léwọ lórí lílé bàbá tó bí wọn lọ́mọ. ohun tí wọ́n fẹ́ àwa ò fẹ́ ohun tí wọ́n tún fẹ́ ṣe la ò tí ì mọ̀. bóyá ńlẹ́ mọ̀ pójoojúmọ́ ayé làwọn sójà tí ń bẹ lóko Boko Haram ń kú. ọ̀pọ̀ sí làwọn ìyàwó sójà tí ó mọ̀ pé wọ́n ti pọkọ wọn sígbó Sambisa. àwọn tó ti fọ́ lójú gé lápá tó da láàbò ara ń kọ́. àjànàkú mi bá ara wọn tó kú tí wọ́n tó fún ní mass burial aláàjẹ́. ẹ̀yin ẹ wo gbogbo ọ̀nà tó wọ̀lú àwọn ọmọ Yorùbá ṣe bọ́nà tó di páńpẹ́ ikú tó jẹ́ káwọn ẹlẹ́kẹ̀rú ó máa fi wà lápẹ́. láwọn ojú ọ̀nà tó ṣe pé tójú bá lè rọ̀ sí yóò dòkun ìbẹ̀jù lẹ́kí. ẹjẹ́ àfọwọ́sowọ́ o ẹjẹ́ àgbàmọ̀tẹ́kùn láàyè. fẹ́yìn bínúbínú ṣe é ti rí pinnu wọn gbọ́ ni. Àmọ̀tẹ́kùn dé ara màálùú balẹ̀ mọ́ kí ló dé. ẹyẹlé lásán ní báyìí tán tákùkọ̀dìyẹ tó lógbe lórí bá lè dá sí yìí ó nira. táwọn òrìṣà onílẹ̀ bá lè dá sọ́rọ̀ yìí yóò padà rú gọ́gọ́. bẹ́ẹ̀ báwọn tẹ́ran wọn kú ń jọ́sí nìkan ló lè ṣàlàyé òòṣà. Odùduwà Ọ̀rànmíyàn Ṣàngó Olúkòso Ọbàtálá ẹjí ẹ má sùn ẹgbẹ́ra sọ ogun ti yá o. ogun Gàmbàrí Haúsá pẹ̀lú àwọn Fúlàní dé ẹ bá wa síwájú ogun ikọ̀ Àmọ̀tẹ́kùn. ṣé bóun táwọn ọmọ ológun ikọ̀ Àmọ̀tẹ́kùn gbé lọ́wọ́ rèé gbogbo ọmọ Yorùbá tẹ́tí gbọ́. níbi tí wọ́n bá ti wá sí ìwàwù tí wọn ò sì bófin mu káwọn abínú ẹni ó sọ fún wa. àyàfọ́ máa lè nìyẹn láàrin Yorùbá tọ́lẹ̀ ní kí wọ́n máa pọ̀ ọmọ aládé bí wọ́n ti ṣe ń para wọn lókè ọya. láwọn ọ̀bàyéjẹ́ aláìlérò tàn fọ́táká àwọn abínú ẹni àwọn Gàmbàrí ènìyàn. wọ́n ní kẹ́ ẹ má ṣe kú pẹ́nikẹ́ni yálà ọmọ Yorùbá Ìgbò ní tàbá láwùsá ẹ má sì boko àwọn baba ńlá baba wa jẹ́ ohun àfi ń ṣagbára ni. ẹ má yarungún ẹ má daran yín jẹ ko kò sì sáàyè fún rúgà lọ́dọ̀ wa ẹrìn sí pópó tiwantiwa ẹlẹ́nu rírùn ló ń làmù ìyá ẹ̀. ara ìpinnu wọn tún ní láti fi yá wọn àtọ̀hún rìn wá pẹ̀ràn ọmọ aládé ló ní ìlú Èkó no man's land kọ́ ní ìlú Èkó ilẹ̀ tọmọ aládé ní í ṣe. ìwà àfojúde tá a fi pàdánù Ìlọrin Àfọ̀njá tó gẹ́ tiwantiwa ní Lagos Nàìjíríà. àǹfààní tó ń bẹ fáwọn ẹ̀yà míì yàtọ̀ sáwọn ọmọ Yorùbá láti ṣòwò láti sọ̀rọ̀ ajé wọn níbikíbi. Àmọ̀tẹ́kùn ò sí èrè bẹ́ẹ̀ ni wọn ò sí wín fẹ́ni ó bá gbé jẹ́. báràrà ò ṣe wèrè ọmọdé ṣetán láti dá sọ àrífín. ohun afẹ́lafẹ́ o káàbọ̀ ikọ̀ Àmọ̀tẹ́kùn. wọ́n ti jẹ́ òye wa porí kọ̀ọ̀kan ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ Yorùbá jẹ wọ́n lógún. ẹni tó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun Ògùn
Èkìtì, ìlú Èkó, Ọ̀yọ́, ìpínlẹ̀ Oǹdó, ọmọ aládé ni wá a kú oríire. Kò sì síbi tọ́wọ́jà àwọn òde ẹsẹ̀ yìí lé ní ẹsà ti rí bí wọ́n ti ń gun mọ́tò tó bọ̀gìnìbọ̀gìnì. Tá ò bá ti tá sí àgẹ̀rẹ̀, tá a sì tún pète àrífín sáwọn ìlànà tá a mẹ́nubà, Àmọ̀tẹ́kùn ti wá ní. Policemen kọ́ ni wọ́n débi wọ́n lè dá wa lágara. Ọlọ́pàá ló ní rójà, Àmọ̀tẹ́kùn kọ́ ẹjẹ́ àfọwọ́sowọ́ wọn ò lè já wa nítàn mọ́. Kí n tó máa lọ, ṣé ẹ ti gbọ́ pé owó tuntun ti rápálá wo orílẹ̀-èdè yìí wá 2000 naira. Alápapọ̀ ń bẹ lára owó tuntun tí wọ́n gbé jáde. Ẹgbẹ̀rún 5 alápapọ̀ ni wọ́n fi sí sọ̀gá. Ẹ kìlọ̀ fáwọn ọmọ yín o, wọn ò ní sírìn. Kíní kan tún ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Ghana tí mo fẹ́ pàkíyèsí ẹ̀yin èèyàn yìí sí. Òṣùpá kan ló rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ó sún mẹ́tílé, gbogbo ayé ló fojú rí. Tó bá ṣe pé wọ́n rí lásán ni kò bá dùn ún gbọ́, gbogbo ojú tó rí ló sì fọ́ dànù. Wọ́n ní ohun tó ń ṣẹlẹ̀ yìí ń bọ̀ láìpẹ́ lórílẹ̀‐èdè Nàìjà. Ọ̀rọ̀ òkèrè bí òdì dandan ni kó lé kan. Alẹ́ ní pẹ́rọ́ ni pé kò ní wá, tó bá ti wá ẹ dákun. Ẹ má ṣe gbójú sókè sóṣùpá ọ̀ràn yìí. Láṣẹ Olúwa, ojú wa ò ní wọlẹ̀ bí òkun. Hello, ẹ lọ láìkí péjì èmi Àjànàkú Akéwì lórúkọ mo ń jẹ́ lórí ayélujára. Ẹ sì tún lè lọ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí tẹlifóònù nọ́mbà yìí. Ẹ dákun, ẹ má pé owó ẹ̀ ní pèpè. +234 81 24 90 79 88 ìpàdé wa.